aburú ni kí èèyàn ṣe oògùn owó gbóná fún ọmọ ọlọ́mọ tí ò ní lè ṣe fún ara ẹ̀, tí ò ní lè ṣe fún ọmọ bíbí inú tiẹ̀. Wọ́n á ti lérò pé táwọn bá ti ṣe. ṣẹ́rí babaláwo Ìjẹ̀bú lèmi ti wá. Ọmọ babaláwo mélòó ló ń ṣe yahoo? Ọmọ babaláwo mélòó ló ń ṣògùn owó? Wọ́n máa ń ṣe fáwọn èèyàn ni. Àwọn ò ń ṣe ìran wọn, ẹ̀ lè rí ìran wọn kó ṣe. Ọmọ kan wà, ó ń bẹ bàbá ẹ̀ títí tí ó ṣe tó ń ṣe fún bàbá ẹ̀ tó ń ṣe fáwọn ọmọ yahoo. Wọ́n wá fún mọ́tò, wọ́n á fún millions of naira, wọ́n á ṣe kinní kan. Ọmọ wa bẹ bàbá ẹ̀ títí pé kó jọ, pé kó ṣàánú òun, ó tiẹ̀ jẹ́ fún kóun ṣe, bàbá ẹ̀ yarí o. Ọ̀rọ̀ tó lágbára ni. Because gẹ́gẹ́ bí èmi ló máa ní ká sọ̀rọ̀ lórí ẹ̀, ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀. Torí àkọ́kọ́, ó jọ gàtè kò jọ gàtè. Wọ́n ní ọmọ yẹn lọ sí oògùn owó ni. At that age, tí ọmọ tó bá jẹ́ 25 years tọ́lọ́ ń dẹ̀ fún ní ògo already, kí ló ń bá ká? Ìyẹn àkọ́kọ́. Èkejì, lórí ọ̀rọ̀ ń ṣẹ́fà kan ṣẹ́fà. Ṣé wọ́n ṣe ń ṣẹ́fà nìyẹn? Èèyàn ń ṣẹ́fà ní ìsìn ká tó rí ọ̀sẹ̀ kan tó ti ń ra mọ́tò 20 billion and million. It's not done. Ló ti yẹ yín sìn. Àfọwọ́fà àwọn ọ̀dọ́ wa ó ti pọ̀ jù. Ẹni tọ́lọ̀ ń fún lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ tàbí ẹni tọ́lọ̀ ń fún ní ògo láti lò. Nǹkan tẹ̀dá máa dà láyé, ẹ̀dá máa dà. Àlòmíì kan sáré asọ́ká ni. Orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún níbi tó dé yẹn kò yẹ kó tún máa tojú bọlé. Ìyẹn àkọ́kọ́. Èkejì, lórí ọ̀rọ̀ ọmọ yìí náà, wọ́n ní ẹni tó bá bímọ kó tọ́, tí ó ti yé. Pé ó jẹ́ ẹni tọ́lọ́run ń lò gẹ́gẹ́ bí akọrin. Wọ́n ní wọ́n máa ń fi àwọn cocaine sínú omi fún láti mu. Tó jẹ́ pé kíní yẹn ó wá mọ́ lára ìgbà tó náà dàgbà. Òun náà bẹ̀rẹ̀ sí nínú kíní yẹn tó pé ìgbà míì gan tó bá fẹ́ kọrin, ó máa lose memory ẹ̀. Ẹ̀yin ẹ̀ máa wò. Àwa òbí a ní láti máa, tó bá wo ìyá ọmọ ẹ̀ ń pọ́ ọmọdé nìyá ọmọdé ní bàbá ẹ̀. A ní láti máa mójútó àwọn ọmọ. Ìmójútó ọmọ bẹ̀rẹ̀ lágbà tó ọmọ bá ti wà kékeré before 10 years. Tó bá ti ń wọ 15 years, apá ò lè ka mọ́, ó ti di ẹja kíká tí ò ṣe ká mọ́. Ẹja bá ti gbẹ kò lè ṣe ká. So yẹn ni nípa ọ̀rọ̀ Mohbad. Nípa ọ̀rọ̀ Starboy. Destiny boy. Destiny sọ́ọ̀lù. Ẹ bá wo Destiny yẹn. Tẹ̀bí sọ̀rọ̀ Mohbad náà ni pé bákan náà ikú àìtọ́jọ́ náà ni ti Mohbad náà. Ikú àìtọ́jọ́ ló kà wọ́n méjì. Bẹ́ẹ̀ náà ni kọ́tọ́ pé Ṣáńkú náà ikú àìtọ́jọ́ náà ni. Bọ́dọ̀ yẹ wá jẹ́ pé àwọn ọmọ ọ̀sìn yìí tó jẹ́ pé ohun tí àwọn ẹgbẹ́ bàbá wọn ń fi tó ń gbéṣe nílé ayé tí ọwọ́ ẹgbẹ́ bàbá wọn ò tó, tọwọ́ ẹgbẹ́ bàbá wọn ò tó làwọn fẹ́ nàgà láti fà táwọn sáfẹ́ tó láì tí ì níṣẹ́, láì tí ì ní àbọ̀, láì tí ì ní anything. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ tèmi gbọ́ pé ó pa lẹ́nu ìyá ẹ̀, wọ́n ní ògún òru ló ń ṣe. Ṣé gbọ́ mi yé? Wọ́n ní ògún òru ló ń ṣe. Pé ìyá ẹ̀ ní babaláwo yẹn gan, pé kì í ṣe èèyàn burúkú, kì í ṣe èèyàn tí ò dá sí àwọn, pé family friends làwọn jẹ́ pẹ̀lú babaláwo yẹn. Pé babaláwo yẹn ò ṣe aburú sí i. Pé babaláwo yẹn gan tún máa ń gbà nímọ̀ràn pé kó má sáré kọjá kádàrá o, kó má sáré kọjá kádàrá o. Àmọ́ bí yẹn ń parọ́ ni, bó ń sòótọ́ ni, ibẹ̀ náà la ti rí inú fídíò kan tí babaláwo yẹn ṣe oògùn fún, tó ń kun kan kìíní funfun sí lára, tó ń múrù gẹ̀rẹ̀ dání, tó ń lọ tó ń bọ̀. Níbẹ̀ náà la ti rí. And then nídàkejì náà a tún wá gbọ́ voice note ìyá ẹ̀ bí òun nìyẹn ń bá sọ̀rọ̀. So ikú ẹ̀ ó wá nù kó jẹ́ pé láàrin ìyá ẹ̀ àti babaláwo ó tiẹ̀ ṣú ọ̀nà pé ìyá ẹ̀ lọ́wọ́ nínú ikú ẹ̀ pẹ̀lú voice tá a gbọ́ pẹ̀lú ìyá ẹ̀ yẹn tí ẹ̀ ń bá sọ̀rọ̀ pé gbogbo bí oògùn tó bá ń ṣe pé kò ní jẹ́ fún ṣẹ́mọ̀. So
ìyá ẹ̀ lọ́wọ́ nínú ikú ẹ̀, kò sí àní-àní ńbẹ̀. Àńdẹ̀ eléyìí ó yẹ kó kọ́ àwọn obìnrin ìsìn lọ́gbọ́n, àwọn ìyá tó máa sọ pé àwọn ìyá yahoo, àwọn fúnra ara wọn náà máa ń mọ́mọ wọn lọ sílé olóògùn. Bóyá ńgbà tí ìyá ti mọ́mọ yẹn jáde, mo kàn rò bẹ́ẹ̀ ni o, ó ṣeé ṣe bóyá ńgbà tó ti mú jáde lọ wípé kán bá ṣe kóun náà lè dèèyàn, kóun náà lè di ńlá gẹ́gẹ́ bí àwọn tó ṣíwájú. Ṣé mọ̀, ó wá ṣeé ṣe kó má rántí ìyá ẹ̀ mọ́. Bóyá n tó ń káyà lára nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀, abiyamọ ni kó máa kíyèsára. Oyè ìlú wọ́n ní ọwọ́ alápọn ló mú sanra. Gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá máa ní láyé kó máa ta iyẹ̀pẹ̀ á ní lárí o. Ṣùgbọ́n ẹ̀dá tó bá yẹ pé kò iṣẹ́ ọwọ́ ẹ̀ kò bìlíìfù ẹ̀ yóò ráre kẹ́yìn náà ni. Ìbùkún ọdún amímú ní ńlá láìsí làálàá. Èyí báyìí sọ pé ẹlòmíì àwọn òbí mi á mọ́mọ́ lọ sí ilé yahoo pé àwọn aláwo kan bẹ́ẹ̀ ni ó pọ̀ kákàkiri tí ó ti yé yín. Èyí tí màmá ẹ̀ wá ṣe tó yẹ káwọn òbí kan máa kíyèsára, ẹ máa wo ìpè kàbìtìkàbìtì tó ń ṣẹ́ fún ọmọ tó bí. Ó ti pọ̀ jù. At the end of the day, ó ń retí nǹkan kan. Nígbà tó deny pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́, òun ò ṣépè. Ibi tó ti ń sọ pé òun ò ṣépè yẹn, ó tún repeat èpè míì tó tún ṣe. Èpè tó tún wá tẹ̀yìn àwọn èèyàn wá di voice yẹn mú pé definitely òun ló sọ̀rọ̀ yẹn. Tó ti yé yín, ẹ jẹ́ ká kíyèsára. Tòyìn sì, tí Ọlọ́run bá fún ọmọ, wọ́n ní Ọlọ́run fọ́mọdé lókìkí ẹ̀ ń bínú. Ṣé bọ́lá ń rí ẹ ní ilẹ̀ kó tóbi fún? Ó jẹ́ gba kádàrá kò lè rọ́nà lọ. Ṣẹ́ni Ọlọ́run bá gbàdúrà fún lọ́mọ ara ayé ń pè lọ́kùnrin. Ẹni tọ́lọ́run bá gbàdúrà fún nìkan ni o. Ọlọ́run bá gbàdúrà tẹ̀gá kan sáré lásán ni. Àwọn yahoo gàdí ẹ̀ ń sọ yìí, bẹ́ẹ̀ ló mi rí 10 million lẹ́yìn. Kí náà fi ṣe? Ọtí, ògógóró, ìmukúmu. Wọ́n lọ́nàkúnà kan ra aṣọ tí ó kan ra bàtà 100,000 wọ́n ṣe gbá wọ́n bá nà tán parí. Nígbà tó bá ti dé àkókò tán rí owó yẹn tán rí tó bá tó stage kan nígbà tán níṣẹ́ lápá á di yahoo plus apá wà nílé ká mọ́. Nígbà bá dé láláwo wọn ò ní sọ fún wọn pé liver caution rí o, ẹlòmíì wọn á ní kó má ṣe fẹ́ bí, ẹlòmíì orí àkìtàn tó máa fi máa jẹun, ẹlòmíì wọn lè ní nǹkan tó bá rí ni kó lajú mọ́, ó lè jẹ́ ìyàwó ló lajú mọ́, ó lè jẹ́ ìyá ìlú mọ́, ó lè jẹ́ ọmọ tó jẹ́ ó ṣeéṣe kó jẹ́ pé oògùn tí wọ́n gbélé lọ́wọ́ ògùn òru yẹn ló wá rìsọ́ọ̀tì sí. Àbí ò tí tẹ́lómìí bá ṣoògùn owó ó ṣe kó máa gbó bí ajá. Ààrẹ nìkan tó yẹ pé gbígbó bí ajá ní tiẹ̀ tó yẹ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ gan máa ń tì mọ́nú ilé ni lásìkò tí kìíní yẹn bá dé tó bá bẹ̀rẹ̀ sí ní gbó bí ajá wọn ò ní jẹ́ kó jáde lájẹ́ kó dójú tì wọ́n torí nígbà tó dìde olówó tó bá ń gbó. So ó ṣeéṣe kó jẹ́ pé oògùn tí wọ́n gbélé lọ́wọ́ oṣó gbígbóná tán gbélé lọ́wọ́ ó ṣeéṣe kó jẹ́ wípé ògùn òru yẹn ni tó bá ti ń ṣe tí kìíní yẹn bá ti ń sọ ògùn òru yẹn ló máa pe owó yẹn wá fún. Ṣebẹ́yìn náà ń kọrin. Ẹ ṣe lọ ra mọ́tò 20 million 40 million ṣe bórin lẹ́yìn náà ń kọ. Mo ṣe kéṣẹ́ ìdìbò ẹ̀jẹ̀ kò tí yé yín dáadáa. Ó yé mi. Ẹ ṣe lọ ra mọ́tò 40 million 50 million naira kẹ́ ẹ máa lé tí àwọn ẹgbẹ́ bàbá yín tí wọ́n lé tí wọ́n ò tí ì bá tán fi kú kẹ́yìn wá sọ pé dandan yín gbọ́dọ̀ lé bá. A ní késẹ̀tì mo dúpẹ́ New Year blessing yẹn mo rí ẹni tó pè mí tó sọ fún mi pé késẹ̀tì yẹn dùn pé àwọn fẹ́ assist mi. Bàtà jẹ́ sọ̀rọ̀ ọ̀la tó wá sọ fún mi pé ṣé mi ò mọ̀ pé ẹni tó bá máa jẹ́ èèyàn á jẹ́ èèyàn. Mo á ní kò yé mi o àwọn máa mẹ́mi jáde mo ní ó sì mo ní àmì passport. Ó fẹ́ gé lẹ́mìí kú. Ó ní màá fọ́ tó kún. So kí lè àǹfààní kí ló yàn yín kéèyàn àlàyé kó jìnnì gba díẹ̀ kó wá sọ ẹ̀mí ẹ̀yìn. Nígbà tó bá mú yín jáde bẹ́ẹ̀ tó wá dé tówó dé òun á wá àṣìfowó ńlá látara ẹ̀yìn
bẹ́ẹ̀ ni o ẹ̀mí yóò bá kúrú kò kàn. river kọjọ àwa dé lórí ọmọ olúwa ẹni a tún lọ mẹ́lòmíì tó tún máa ṣe aburú owó sí tó tún fi máa ṣèfowó ńlá látara ẹ̀ bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ni kọlọ́n ṣàṣàánú wa. ẹni tí ó bá lóde àsìkò ọlọ́run ìgbẹ̀yìn ẹ̀ náà rádaràda náà ló máa rí. ẹ jẹ́ ká máa wò àwọn babaláwo yẹn náà àwọn náà ní lọ́wọ́ lóòótọ́ babaláwo tó fi òótọ́ ọnú ṣe tiẹ̀ wá o tó yẹ pé wọn ò ní ṣe aburú sọmọ lọ́mọ tó mọ̀ pé repercussion yẹn ó máa dé wá bá wọn. Aburú ni kí èèyàn ṣe oògùn owó gbóná fún ọmọ lọ́mọ tí ò ní lè ṣe fún ara ẹ̀ tí ò ní lè ṣe fún ọmọ bíbí inú tiẹ̀ wọ́n á ti lérò pé táwọn bá ti ṣe. ṣẹ́rí babaláwo Ìjẹ̀bú lèmi ti wá ọmọ babaláwo mélòó ló ń ṣe yahoo ọmọ babaláwo mélòó ló ń ṣògùn owó wọ́n máa ń ṣe fáwọn èèyàn ní àwọn òun ṣe ìran wọn ẹ̀ lè rí wọn kó ṣe ọmọ kan wà ó bẹ bàbá ẹ̀ títí tí ó ṣe tó ń ṣe fún bàbá ẹ̀ tó ń ṣe fáwọn ọmọ yahoo wọ́n wá fún mọ́tò wọ́n á fún millions of naira wọ́n á ṣe kinní kan ọmọ wa bẹ bàbá ẹ̀ títí pé kó jọ pé kó ṣàánú òun ó tiẹ̀ jẹ́ fún kóun ṣe bàbá ẹ̀ yarí o nígbà tí bàbá ọmọ yìí tó kú ọmọ lọ gbé àkáǹtì bàbá ẹ̀ ó wá ṣe kinní yìí tó ti yé sìn lóòótọ́ láàrin oṣù mẹ́fà ó máa lówó ìjọ tó máa kú báyìí orí ẹ̀ gbé ni ó ti kọ́lé ǹjẹ́ kó sílé ó lọ ra àwọn nǹkan yẹn bó ṣe ní accident yẹn orí ẹ̀ gé kúrò ni kò máa kó lọ lé yẹn orí gé kúrò lọ́rùn ni so kí là ń bá ká. ẹ̀san ìwà bàbá ẹ̀ tó ń hù sí àwọn ọmọ ọlọ́mọ lòun náà kẹsàn-án yẹn. ṣe rí ìwà bàbá ẹ̀ tó ń hù tí ò bá lọ gbé àkáǹtì tó lóun fẹ́ ṣe kò lè possible. ojú kòkòrò ọ̀lẹ. tí bàbá ẹ̀ ò bá máa ṣe ẹ máa gbọ́ mi tí bàbá ẹ̀ ò bá máa ṣe fún ọmọ ọlọ́mọ ojú yẹn ò ní kòkòrò ní wọnú ojú tiẹ̀ náà débi kó máa sọ pé bàbá òun kan bá òun ṣe. bẹ́ẹ̀ni ṣé bàbá ẹ̀ nìkan ló ṣe àìmọye ẹni tí bàbá ẹ̀ ṣe iṣẹ́ tó jẹ́ pé àwọn ọmọ ò tójú gbọ́ ṣẹ́ yẹn wọn ò tójú gbọ́ pé owó yẹn because bàbá sọ fún wọn pé kì í ṣe owó tó mọ́ owó téèyàn ò bá láàgùn tí òun ṣiṣẹ́ fún kì í ṣe owó tó mọ́ wọn ò tiẹ̀ fi ń tọ́mọ. wọn fi ń tọ́mọ. wọn fi ń tọ́mọ kọ́mọ lọ́dún ìlàgùn ẹni òun lèèyàn fi ń ṣe nǹkan tó ń láṣeyọrí so that just it gbogbo àwọn aláwo yẹn náà àwọn náà ọmọ ọ̀nà tó ń gbà lórí ọ̀rọ̀ wọn babaláwo mi tó bá ṣiṣẹ́ fún èèyàn ẹ lè fún lówó kó gbà. kí ló dé tí òfin ní ìgbà. ṣé ẹ mọ̀ pé àwọn iṣẹ́ kan wà tó yẹ pé tó ń bá ṣe wọn ò lè gbowó wọn ò lè gba owó tó bá gba owó ó máa rí repercussion yẹn. alọ́jẹ̀ gbúdọ̀jẹ̀ ń kọjọ́ kan níbi Gateway Stadium yẹn àwọn boys mẹ́ta dẹ̀ wọ́n jọ ń lọ ní títì wọ́n jọ ń rìn lọ ní títì bí kan ṣe bẹ̀rẹ̀ sí ní gbó nìyẹn àwọn tó kù láti pàṣẹ díẹ̀ ṣé ilé ayé nìyẹn. tó ń gbó bí ajá. bẹ́ẹ̀ ni. but olówó ni ó bá ní owó yẹn lọ́wọ́. tó bá ṣe òṣùpọ̀ tó bá ju ọlọ́run ti kọ́ nínú jẹ́ sí ní ẹ̀pọ̀ máa lówó lọ́wọ́ ni tó bá tẹpá mọ́ṣẹ́ á lówó lọ́wọ́ bọ̀ tó wáyé pé iṣẹ́ oníṣẹ́ ìyàwó ògùn owó lèèyàn bá kiri kò lè ní lárí kó tó máa fi kú. so ó nìyẹn ní ìsìn 22 years old kí ló ń wá ká kí ló fẹ́ achieve. tí ìbàjẹ́ mukúmu tó mu àwọn ayébúkú ń gbọ́ tiẹ̀ wọ́n ń kọrin inú àwọn èèyàn ń dùn ó dẹ̀ ń rí ìmọ̀ba tó lè rí. enough now. ẹ tún wo bàbá tó lóun bí ọmọ ó kú ta ìkú mọ́tò ni bàbá ń jàdù mọ́tò ẹ̀ wà ń bí báyìí ó ya àwọn tó ya lọ wọ́n gbé padà torí kò sanwó fún wọn nínú ikú gbóná tọmọ yẹn kú yóò sì ẹ̀jẹ̀ kátẹ́gùn fẹ́ sí. tó ti ń lépa dúkìá ọmọ. wọ́n lépa dúkìá ọmọ wọn. òbí mi ìgbọ́n ọmọ túmọ̀ nǹkan tó ń pè lọ́mọ. ọlọ́run má jẹ́ kọ́mọ tó máa gbẹ̀yìn tẹ́yìn wa ṣe kọ́kú lójú wa. so mistake ẹ̀ pọ̀ lọ àwọn òbí ẹ̀
eléyìí gan nìsín ẹni tó ṣe fà fún sí ọlọ́pàá ti àrẹ́sì ẹ̀ bá ṣe gbọ́. bẹ́ẹ̀ ni á jẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. tọ́lọ́pàá tí ó bá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn náà tí ó bá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́lọ́pàá máa àrẹ́sì wọn àwọn náà wọn ní máa kọ́ṣọ̀n ara wọn. wọ́n lè máa kọ́ṣọ̀n ara wọn pé ṣé ní tí mo fẹ́ ṣe tó bá laná ṣé kò ní bẹ́yìn yọ tó bá bẹ́yìn yọ báwo ni ó ṣe rí kí ní ìgbẹ̀yìn ẹ̀ dáa. bàbá mo ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lẹ̀ ṣé mo yọ ọlọ́pàá tí wọ́n àlóyè babaláwo tán ti àrẹ́sì lórí ọ̀rọ̀ ogun owó yìí ṣé wọ́n lè ní ẹni tó bá àìmọye ẹni tó ti gbé tó jẹ́ pé wọ́n á rí orí èèyàn á dẹ̀ mú wọn lọ́sọ̀rọ̀ babaláwo àrẹ́sì wọn ṣé ó ní kọ́ yí padà ni. òótọ́ ni táwọn babaláwo náà bá ti fáwọn ọlọ́pàá lówó yóò ti parí. ó parí kò ní kọ́ yí padà kọ́lọ́n kó ṣàánú wa ṣèbí iṣẹ́ everybody ń ṣe yìí alẹ́ tó yẹ pé ewé lásán ló ń tà tó dẹ̀ kọ́lé alẹ́ tó ń tají tó kọ́lé tó ra mọ́tò tọ́mọ bá wà tí wọ́n bá ti rí kékeré tó ti di pé ọmọ yìí báyìí ni ìrànlọ́wọ́ tí wọ́n máa ṣe ni pé kó fi àdúrà ràn lọ́wọ́ kó fi mọ̀nà lé Ọlọ́run ìjẹ́ pé ọmọ mi fẹ́ mo ní èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé mo rí tó sọ fún mi pé ọmọ owó ẹni yẹn ní ara mi ní o ó tún ọ̀rọ̀ yẹn tó jábọ́. ìpè kìíní. ó ní ọmọ owó táwọn òyìnbó jẹ ìran bàbá wọn ọmọ àwọn ló máa gbà òun ló máa ṣe gbá òun ló máa ṣe kodò nígbà tó mọ́ dìdàkudà ní ìsìn òun ló máa ń lọ lé ìṣẹ̀lẹ̀ kiri bàbá ò máa ránṣẹ́ bẹ́ẹ̀ ni bóyá ọmọ jẹ bí 500,000 jọ kan òun fẹ́ lọ ra báìkì òun fẹ́ lọ ra gbá òun sẹ́ǹdì kìíní kan bàbá ṣáà ń wò wọ́n níran ó fèpè ránṣẹ́ sí wọn pé kó mọ owó pè wà dé kí n má bẹ́gi rẹ́ nígbà tí ó jẹ mọ́ǹsì iṣẹ́ ò ṣeé ṣe o bó ṣiṣẹ́ kọ̀ọ̀rà lé tó bá tún dọ̀la yóò fi gbà bò mí lọ láàrin méjì ó fọmọ lóyún ó wá kó bá ìyá ẹ̀ bàbá ń wò wọ́n níran ni o so that's it Ọlọ́run fún wa lọ́mọ tó yàn kó yanjú. àmín o. ìyẹn ló jù láyé. so ó wà lọ́wọ́ ìyá ọmọ yẹn. owó òbí. ó wà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. díẹ̀ ní ti babaláwo tó ṣẹ́fà fún tó ṣẹ́ṣó fún. díẹ̀ ní babaláwo díẹ̀ ní ìyá ọmọ yẹn. tẹ́ bá wo ohun tí ìyá ọmọ yẹn gan ń lé ká ẹ gbé bí mo ṣe ń wo fèsì ẹ̀ bóyá ló ti wọ 40 years. 40 kẹ̀. ìyá yẹn tó bí ọmọ yẹn gan bóyá ló di 15 years lọ. very young woman. ṣé ń gbà tó fi máa bí ọmọ. ó bí ọmọ yẹn ìyá yẹn kò lè ju age of 30 lọ náà 30 something kò tí wọ 40. wọ́n sùn ẹ̀ ní oríṣiríṣi tí wọ́n wò pé ṣé ilé ló bí ọmọ yìí ló bí destiny. àbúrò ẹ̀gbọ́n tó bí pẹ̀lú ẹ̀gbọ́n ṣe bá rí yẹn náà. so ó jẹ́ àwọn irú àwọn ọmọ tó máa ń toyún kékeré yẹn ò níyà ẹ̀ ìkan sùn sẹ́kàn. Ọlọ́run kó ṣàánú wa. àmín o. so Ọlọ́run kó rán wọn lójú Ọlọ́run má jẹ́ kí a tún rírú ẹ̀ mọ́. àìfẹ́ rírú ẹ̀ mọ́ kó ní kálukú tọwọ́ ọmọ ẹ̀ báṣọ náà ni. kó tọwọ́ ẹ̀ bá tí ọkọ tọ́ mọ́. èèyàn fi ní rírú ẹ̀ mọ́ pé ọmọ mi yahoo ni èmi ìyá yahoo ni mí ẹgbẹ́ ìyá yahoo ni mí tó bá ń lọ bẹ́ẹ̀ ìrú ẹ̀ ó tún ṣẹlẹ̀ kì í ṣe pé kó ní kálukú stọ́ọ̀pù ẹ̀ olùkálukú lẹ́yìn ọba fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. àìmọye tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. tí a gbọ́ síta. àìmọye tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. àríyàwó tó ń bá yẹ ẹ̀sùn tí ẹ̀ náà sì mọ̀ pé ọmọ òun ń bá òun. èmi ń lo ìyàwó èmi ń lo ọmọ èmi ń lo ìyá ẹ̀ nígbà tó bá ti tójú bọ̀ nǹkan tó yẹ kó tójú bọ̀ wàhálà dé nìyẹn ẹnìkan ló níyọ̀ ní bẹ́ẹ̀ yẹn máa tí ìtajà ń bẹ̀ ni tẹ bá ní ilé tó kọ́ síbẹ̀ mọ yahoo ni 30 years ló lóun fẹ́ fi sílé yẹn nígbà tó kú ọ̀tún la pé sílé ló kú ó kàn sùn kò jí ni báwọn àjọ̀nù tó gbé òfin lólùpà so
téèyàn ọba ọwọ́ ẹni àtẹ́lẹwọ́ ẹni báyìí ìtàn ní jẹ béèyàn ò rí kọ́bọ̀ lálẹ́ nísìn ebi ò lè pààyàn lálẹ́ kó tó pààyàn ọjọ́ kejì ọlọ́run alánà nítọ́ náà sí ni àṣírí ni kìíní yẹn. olórin kan ní ebi kì í pagún dọjọ́ alẹ́. kì í pagún dọjọ́ alẹ́ o ló ti yé tó ìyàn dẹ̀ láti ṣiṣẹ́ bíbélì sọ pé ẹni tí ò bá ṣiṣẹ́ kó má jẹun ẹni tó dẹ̀ ń wáfà ó ń wófò ẹni tó lọ aláwo tó ṣe bàbá aláwo tó ṣoògùn owó tó lówó ó ti wà ní destiny ẹ̀ kó máa lówó lọ́wọ́ so ẹ̀mí ẹ̀dẹ̀ ló máa fi rà torí pé ó kánjú tòbí ẹ̀ ṣe jẹ́ nìyẹn bó dẹ̀ jẹ́jẹ́ ló tálẹ̀ wọ́n tàjẹ́ tiẹ̀ náà lẹ́jọ́ kan ẹlòmíì ikú àìsàn tó pa wọ́n so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó tẹ̀kọ́ fáwọn èèyàn. kò ń jẹ́kọ̀ọ́ o àwọn èèyàn ò kẹ́kọ̀ọ́ o tí wọ́n bá kẹ́kọ̀ọ́ kò ní máa ṣẹlẹ̀ o. ẹlòmíì kò ṣe ẹ̀kọ́ kan iṣẹ́ àgbèwò yìí. ìtó jẹ́ torí ó jẹ́ pé ẹ máa gbọ́ torí ó jẹ́ pé ọmọ yìí ó jẹ́ star boy lórí social media òun ló jẹ́ kí á tètè mọ̀ ló jẹ́ káwọn èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ń ṣe star boy tó yẹ pé ọ̀tọ̀ níṣẹ́ tiẹ̀ téèyàn mọ̀ lórí ayélujára láti ilẹ̀ tó dẹ̀ ń ṣẹlẹ̀ gan-an tí a mọ̀ ìyẹn ló pọ̀ jù. ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀ fẹ́ síbẹ̀síbẹ̀ àwọn ò fi kọ́gbọ́n. wọn kọ́gbọ́n ṣùgbọ́n ọ̀rẹ́ àtọ̀rẹ́ lọ́lé aláwo tó ń ṣe ọmọ ìyàwó tó láwọn fẹ́ ṣe kínní ẹni tó sì lọ tó jẹ́ pé àáfàá lẹ́ni yẹn òun àwùrẹ̀ sí ọ̀rẹ́ ẹ̀ lọ ní babaláwo wọ́n dẹ̀ ọ̀rẹ́ yẹn gangan àáfàá yẹn àti ó ti di pẹ̀lú babaláwo wọ́n dẹ̀ lo ọ̀rẹ́ iye ẹ̀ sá lọ àáfàá bẹ̀rẹ̀ sí lówó àgbà tó dẹ̀ tán fúnra tí wọ́n fi lọ àrẹ́sì ẹ̀ kó tó di pé bẹ̀rẹ̀ sí ní ká tó kí lè rán bá ká bẹ́ẹ̀ náà jí láàárọ̀ ní sí pé bọ́ọ̀ náà ṣọ́ọ̀bù ẹ̀ lọ wọn bá tó bá rí kọ́nà falùbáríkà sí àníkèbí má pa ọmọ ó má pa ìyàwó ìtókù kékeré ni àwọn ọmọ àyàn wọn á yanjú náà ilé tí wọn bá fi tọ́ ọmọ ìrì ló máa wò ọmọ téèyàn fi ewé ìpè tán ṣé ó lè yàn ni tó yẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ owó òòjọ́ ìgbón òòjọ́ òun náà ń wá kiri. ẹ máa ń wúwo òjò kiri àríkú òjò he. àríkú òjò he owó tó èèyàn ṣiṣẹ́ fún tó máa rántí mọ́ á rí tó di eyín nǹkan tẹ́dà máa dà láyé ọlọ́run ọba ti mọ̀ káyé máa sáré kiri ẹnìkan wà sà ó lọ sí ìlú ẹ̀ bó ṣe débẹ̀ àdánwá ní àbúrò ẹ̀ yẹn ó mà ti ń kọ́lé ó ní kó má sọ fún ẹ̀gbọ́n pé òun ti ń kọ́lé o ẹ̀gbọ́n wá ní èdè ní sálárì tòun tó ń gbà 24,000 kí ló tó ṣe tó ń bá rí káyọ̀ tó bá fún un lójẹ́ yàrá kan òun á kọ́ o kábíyèsí ọlọ́run àṣé ẹ̀gbọ́n yẹn máa kọ́lé parí kó tó di pàbúrò máa parí ilé tiẹ̀ láàárín ìgbà yẹn mọ́ ẹ sọ tọ́mọ yẹn sọ̀rọ̀ yẹn ọlọ́run dẹ̀ dúró sí ẹ̀gbọ́n yẹn bí àánú ṣe wọlé nìyẹn from nowhere níbi iṣẹ́ náà ti ń yá wọn lóhùn ọlọ́gbà náà fún lónìí 500 kò sí ẹ̀rí 100 náírà tó fẹ́ sí